Ẹ ká sọ ma. Yes ma. A kú ọdún ẹni ma. Àmì ma. Ẹjọ́ máa ṣe lè bá mi dárúkọ yín ma. Ìyá Oòduà Òdòdó local government. Oòduà àgbéwà ìṣẹ̀ṣẹ̀ àgbéwà. Àní ṣìṣe, àní jẹ tán wá. Ìṣẹ̀ṣe wà. Kápọ́dà ká mọ̀ ṣèṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe la bá bọ́. Ìṣẹ̀ṣe ìyẹn ìṣẹ̀ṣe ní bàbá ẹni. Jẹ́ ká máa ṣèṣẹ̀ṣe. Lórí ìṣẹ̀ṣe náà ní iṣẹ́ tá à ń ṣe ló dálé. Ìyọnú àṣírí bíbò kápára ayé mọ́ka àwòrán lọ́la ọ̀gá wa Ààrẹ Ọ̀nà Kakanfò. Bẹ́ẹ̀ náà ni fá ká bá ń ṣe fá tá à ń gbọ́ fá. Fá máa fi èèwọ̀ wa hàn wá lára ẹ̀ náà ní ìṣẹ̀ṣe wà. Èèwọ̀ tá a gbọ́dọ̀ jẹ tó ń kó báyìí fá máa jẹ́ kó yé wa. So ìṣẹ̀ṣe dáa gan, ìṣẹ̀ṣe ò ní bàjẹ́. Ìṣẹ̀ṣe ò ní kéèyàn má lọ sí ṣọ́ọ̀ṣì, ò ní kéèyàn má kírun, ò ní kéèyàn má lọ mọ́ṣáláṣí. So ìṣẹ̀ṣe téèyàn bá ń ṣe ó dálé lórí òtítọ́ kéèyàn máa sọ òtítọ́ kó má lò lórí sọmọlàkejì ní ṣọ́ọ̀ṣì lọ́wọ́ ní mọ́ṣáláṣí lọ́wọ́ ìṣẹ̀ṣe àgbègbè iṣẹ́ tàǹtà ní kágbára ayé mọ́ka wa kágbára ọ̀tá mọ́ka wa káyé mọ́ yọ́nú sí wa ká mọ́ rí ṣe ọwọ́ ọ̀tá mọ́ka wa ẹlòmíì ọwọ́ ọ̀tá ti ka níjọ́ tẹ́ ẹ bá ti wà nínú ẹgbẹ́ yìí ogun ìdílé ìyá ogun ìdílé bàbá ogun àdìgbò ti bọ́ nú ẹ̀ lórí ìṣẹ̀ṣe náà ni lọ́lá ọ̀gá wa Ààrẹ Ọ̀nà Kakanfò náà la tó ń ṣe so tẹ́yà bá ti wà nínú ẹgbẹ́ yìí gbogbo ogun ló ń ṣẹ́ ó dẹ̀ ń tẹ̀lé ìlànà ọ̀gá wa tí ò pa ìlànà wọn rẹ́ ó ń tẹ̀lé wọn ó máa rí ṣe ó máa rí ṣe ó máa rí ìṣẹ̀ṣẹ̀ àgbè wa ẹ̀yin náà tẹ̀lé ń gbé wa sórí afẹ́fẹ́ náà ẹ̀ ní ṣe ẹ̀ ní jẹ́ tán wá agbára tó ní ka yín lágbára àwọn tó nílé ayé ẹ̀ ní sílẹ̀ ìṣẹ̀ṣẹ̀ wà tó dájú káṣòtítọ́ káṣòdodo kọ́ni ìṣẹ̀dá rẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò adẹ́nbọ alálẹ̀ ní Ifọ̀ alálẹ̀ ṣe pàtàkì nílùú tá a bá wà ó yẹ ká máa bọ alálẹ̀ tá a bá ń fún alálẹ̀ lóúnjẹ ìlú yẹn máa rójú ó máa ráyè pàápàá ìlú tí àwọn ọmọ OPC tá a bá wọ̀ tí ọjọ́ ọba yá tá a bá wọ̀ bí ọjà bẹ̀rẹ̀ sí ní yá gbogbo ohun ìyanu á bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ àwọn ọmọkọ́mọ tó bá wà bẹ́ẹ̀ wọ́n máa para mọ́ wọ́n á ti mọ̀ pé yes ìṣẹ̀ṣe wà so gbogbo olùtàǹdọ̀ bẹ́ẹ̀ náà l'Òṣogbo Olókun Àrígìdì Àbùkó kò sínú tó OPC lọ tí gbogbo àwọn ọmọkọ́mọ tí wọ́n para mọ́ so ìṣẹ̀ṣe wà. Mọ́mì ní kúkúrú èdè mà mo rí oríṣiríṣi àwọn nǹkan wa ní bíbá yìí ǹjẹ́ ẹ lè bá mi sọ díẹ̀ nípa wọn. lágbára ayé mọ́ka wa ká mọ̀ tẹ nǹkan mọ́lẹ̀ nílùú tá a wà yìí téèyàn bá ń lọ ṣọ́ọ̀ṣì tó ń lọ mọ́ṣáláṣí náà kò síbi tí ò sọ́tà ṣùgbọ́n téèyàn bá ti lo àwọn iṣẹ́ wa ẹ̀ kí agbára ayé kó mọ́ka wa kágbára àwọn ọ̀tá kó mọ́ka wa àṣírí bíbò wa ìyọnú wà oríṣi wà táwa ń tà ní báyìí. Ẹ ṣe gan ni mà ṣé ẹ lè bá mi fi nọ́mbà yín sílẹ̀ torí tí àwọn olólùfẹ́ wa nílé tí wọ́n bá fẹ́ pè yín. 08024795997. Ẹ pè lẹ́ẹ̀kan sí wa. 08024795997. Ẹ ṣe gan ni mọ́mì wa ẹ ṣe gan mà ajá máa wà.